ẹ gbàdúrà kí èrò àti ìmọ̀ Satani má ṣẹ lórí Naijiria. Pasitọ Adeboye ló sọ bẹ́ẹ̀. Olùṣọ́ àgùntàn ìjọ oníràpadà ti Redeemed Christian Church of God RCCG Enoch Adeboye ti pe gbogbo onígbàgbọ́ ní Naijiria, pàápàá àwọn ọmọ ìjọ rẹ̀, láti gbóhùn ẹ̀bẹ̀ àdúrà sókè sí Ọlọ́run láti dènà ogun ní Naijiria àti àwọn ìlú tí a bá pààlà gbogbo. Adeboye sọ̀rọ̀ yìí níbi ìpàgọ́ ọlọ́dọọdún ti ẹlẹ́ẹ̀kọkànléláàádọ́rin irú rẹ̀ tí wọ́n pe àkórí tọdún yìí ní ju ohun gbogbo tí à ń retí lọ, tó wáyé ní olú ilé ìjọ náà ní Mòwe, ìpínlẹ̀ Ògùn lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 11 oṣù kẹjọ ọdún 2023 yìí. Olùṣọ́ àgùntàn náà tẹnumọ́ pé orílẹ̀-èdè yìí wulẹ̀ ti ń bá oríṣiríṣi ogun fúnra tẹ́lẹ̀ bíi ìgbésùnmọ̀mí, ìjínigbé àti ìpànìyàn. A ò fẹ́ jagun mọ́, ká tiẹ̀ ṣèborí èyí tí à ń jà lọ́wọ́ yìí náà. Kò yẹ ká tún wá máa pè fógun tuntun yálà láàrin ara wa ni tàbí àwọn alámúlétì wa. Gbogbo ẹ̀yin tí ẹ sì gbàgbọ́ nínú àlàáfíà ní kí ẹ bẹ̀rẹ̀ sí gbàdúrà kíkankíkan báyìí. Mo rọ gbogbo ọmọ orílẹ̀-èdè yìí láti kún fún àdúrà kí gbogbo Kìrìsìtẹ́nì má sì sọ ìrètí nù. Ọ̀la ń bọ̀ wá dára, ṣùgbọ́n a ní láti kún fún àdúrà rẹpẹtẹ. Bàbá wa ṣàánú fún wa lórílẹ̀-èdè Nàìjíríà torí pé àwọn ọmọ rẹ̀ ń bẹ̀bẹ̀ fún un. Olùṣọ́ àgùntàn náà rọ àwọn ọmọ Nàìjíríà láti kún fún àdúrà kí èrò àti ìmọ̀ Satani má ṣe ṣẹ lórílẹ̀-èdè yìí. Jamiu Àbáyọ̀mí ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ Aláròyé Online TV.